ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ ẹni ní 11th of December 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Lórí ọ̀rọ̀ Queen Naomi wọn ni a tún padà sí àti bàbá wa Erin ńlá. Ṣé mọ̀ pé lánàá mo sọ fún yín wípé bàbá wa Erin ńlá wọ́n lọ bẹ Queen Naomi wípé ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ pé ìyàwó kan ó fi àwọn sílẹ̀ ó lọ àwọn fẹ́ méje wọ́n láwọn kọ́ ni wọ́n ń bá wí. Ṣùgbọ́n ẹ mọ̀ pé Queen wa wọn ń ṣe oníjọ̀gbọ̀n ara wọn dẹ̀ balẹ̀ nítorí gbogbo ọ̀rọ̀ wọ́n máa ń fi sí ọwọ́ Ọlọ́run. Ẹ mọ̀ pé ó di èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n advise wọn pé kí wọ́n má bínú kí wọ́n dẹ̀ má jà. Bí a ṣe gbọ́ wọn ní màmá West Ajayi bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní màmá wa Fúnkẹ́ Felix Adéjùmọ̀ wọ́n ní wọ́n bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọ́n ní Queen Naomi ní àwọn ò bínú wípé àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa le ju ọ̀gẹ̀dẹ̀ lọ ìtorí ẹ̀ làwọn fi ra jókòó àwọ̀ jẹ́jẹ́ sí ibi tí bàbá wèrè ńlá tó fi àwọn sí pẹ̀lú ọmọ àwọn káwọn dẹ̀ máa tọ́jú ọmọ àwọn wípé nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin yẹn ó tojú sú àwọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní dókítà wa wọ́n ní wọ́n bínú sí ìwà àwọn ṣèṣì wa gbogbo yìí wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú ààfin wípé kò bójúmu rárá. Competition ni every time competition ni wípé bàbá wèrè ńlá ní àwọn fẹ́ kí dókítà wa kan bí ọmọ fún àwọn. Ṣẹ́yìn náà mọ̀ pé the other time àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí dókítà wa tó jẹ́ pé Ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́. So wọ́n ní ìgbà tí àwọn àǹtí wa yìí ń sọ pé àwọn fẹ́ ọmọ sí wọ́n ní bàbá wèrè ńlá láwọn ò fẹ́ ọmọ látọ̀dọ̀ wọn wípé àwọn fẹ́ ọmọ látọ̀dọ̀ dókítà wa àti Queen wa. Nǹkan tí a gbọ́ nìyẹn. Kí ló dé tí bàbá wèrè ńlá fi ní àwọn fẹ́ ọmọ látọ̀dọ̀ dókítà wa àti Queen wa? Nítorí pé wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ ni. Nítorí pé wọ́n ní ọ̀rọ̀ tó jẹ́ pé àti ìwà tó jẹ́ pé ó ń ba bàbá wèrè nínú jẹ́ látọ̀dọ̀ wọn. Ẹ̀yin náà wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin yẹn tó jẹ́ pé oríṣiríṣi obìnrin ló ń wọ ọdún ààfin. Lóòótọ́ orí ìtẹ́ bàbá wèrè ló fàyè ìgbà kan fẹ́yàwó púpọ̀ o. Ẹ má get me wrong o. Orí ìtẹ́ wọn ó fàyè gbà wọ́n kí wọ́n fẹ́ ìyàwó púpọ̀. Ṣùgbọ́n Queen Naomi ò fẹ́ máa rí gbogbo àwọn nǹkan báyìí. Torí pé ìgbà tí Queen Naomi wà náà ààfin kò sí ìyàwó kankan ju ara wọn lọ. So kéèyàn máa rírú àwọn ìwà báyìí kò ń ṣe nǹkan tó yẹ pé èèyàn máa lè handle. Ó máa rí bákan lára èèyàn. So wọ́n ní ìgbà tí bàbá wèrè ńlá láwọn fẹ́ ọmọ látọ̀dọ̀ dókítà wípé inú bí àwọn àǹtí wa yìí wípé ṣé àwọn ò ní bímọ ni wípé ṣé àwọn ò ní bímọ ni wípé ṣe bí ìyàwó ni àwọn jẹ́ fún bàbá wèrè ńlá. Wọ́n ní bàbá wèrè ńlá ní pé ọmọ wo náà tó fẹ́ bí ṣe bọ́n ti bímọ.
wọ́n ní nǹkan tójú bá ń wá lójú ń rí. ṣé ẹ mọ̀ pé ní ìjẹta tí mo sọ fún yín pé bàbá Erin ńlá ń kó gbogbo àwọn obìnrin yìí jọ kì í ṣe torí ìfẹ́, nítorí ìtẹ́, orí ìtẹ́ tó wà ni wọ́n fi fẹ́ wọ. kì í ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ wọ ni wọ́n fi fẹ́ wọn. wọ́n fẹ́ wọn nítorí ìtẹ́ ni. ní ìsìn ẹ wo nǹkan tó ń ṣe nínú ààfin. ẹ wo ọjọ́ celebration bàbá Erin ńlá, ọjọ́ anniversary wọn, 10 years anniversary wọn. ṣe rí nǹkan tí àwọn àǹtí wa méjèèjì dánwò bẹ́ẹ̀. àwọn èèyàn ń sọ̀dà lórí social media ìwà tí wọ́n wù gẹ́gẹ́ bí olórí kò bójúmu rárá. kò bójúmu bí ìgbà tí wọ́n ń dọ̀tí orí ìtẹ́ yẹn fún bàbá Erin ńlá ni. ọba wo lẹ rí tí àwọn ìyàwó wọn máa ń ṣe báyìí? ọba jókòó ó wá dúró ó wá ń jó, òun jó òun jó òun jó. kí ló dé? odindi ọba aládé jókòó. ṣé ó tiẹ̀ yẹ kí bàbá Erin ńlá máa kó àwọn obìnrin gan sẹ́gbẹ̀ẹ́? ṣé bó yẹ kán wá ibì kan tó máa kó wọn sílẹ̀gbẹ́ kan ni tí ò ní jẹ́ ojú gbogbo ayé ni wọ́n á máa jó? èyí tí ń pọ̀ jù o. gbogbo nǹkan tá à ń gbọ́ yìí kò tiẹ̀ wú wa lórí rárá rárá rárá. ó ń ṣe nǹkan tó yẹ pé ó wú wa lórí. ẹ wá ń jó lẹ́gbẹ̀ẹ́ ọba odindi ọba aládé ẹ̀ ń jó lẹ́gbẹ̀ẹ́. ẹjọ́ tó jẹ́ pé àwọn èèyàn wá ń fi ojú wọn fi ń nà yín mọ́lẹ̀. ìgbà yẹn lẹ tó wá mọ̀ pé ẹ máa jókòó. ṣé a fẹ́ ní ọ̀làjú bá ilé ayé ní ilé ayé fi dorí kodò bá? ṣé a fẹ́ ní ọ̀làjú bá ilé ayé ni? nǹkan tí ò da kò dáa. ọjọ́ wo lẹ rí kí queen wa ṣe báyẹn rí? tí queen wa bá máa jó ó lè jẹ́ pé wọ́n dìde wọ́n lọ bá àwọn tó wá ṣe ayẹyẹ fún bàbá Erin ńlá, wọ́n lọ bá wọn jó ni. kì í ṣe pé wọ́n á dúró wọ́n á máa jó lẹ́gbẹ̀ẹ́ bàbá Erin ńlá. tó bá ń pèèyàn ní queen, tá a bá máa mú queen a máa mú queen wá torí gbogbo nǹkan náà fi jẹ́ queen. ìsọ̀rọ̀ sí wọn queen, ìjókòó wọn queen, ìṣesí wọn queen ni. queen yàtọ̀ sí queen o. ẹ má jẹ́ ká tọra wa torí ní ìsìn la máa sọ nǹkan tẹ́ máa sọ pé kò rí bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ lajú kalẹ̀ kẹ́ ẹ rí múnà. ìwà táwọn ẹni yìí ń wù nínú ààfin kò dáa, kò bójú mu. ẹ tún wá ń ṣe sí gbogbo ayé. wọ́n ní bàbá Erin ńlá láwọn ò fọ́mọ o. àwọn ò fọ́mọ kankan látọ̀dọ̀ wọn. so kí wàá lẹ wá lọ ṣe ní inú ààfin? kí ni ìwúrí yín láti wà ní ààfin nígbà tí ẹni tí ẹ fẹ́ tó ń sọ fún yín pé kọ́ má gbọ́rọ̀ ọmọ wa bá òun? oríṣiríṣi nǹkan là ń gbọ́ o. oríṣiríṣi nǹkan là ń gbọ́. bí ẹ ṣe fẹ́ wá ní ìfọ̀kànbalẹ̀ nínú ààfin yẹn kò yé wa. oríṣiríṣi obìnrin, oríṣiríṣi ìyàwó nínú ààfin kan náà. ṣé irú nǹkan báyẹn lolúwẹ̀ máa fojú rí lójoojúmọ́? so mi ò bá wọn wí rárá. tán bá láwọn ò lọ́bẹ̀, tán bá parí àwọn nǹkan tó ń ṣe ọ̀rọ̀ àjókòó wọn ẹ̀kọ̀ọ̀kan kán máa yọjú síbẹ̀. irú àwọn èèyàn báyìí wọn ò ṣe é bá gbé, wọn ò ṣe é bá tó pọ̀. the only person tára ẹ̀ tún balẹ̀ ó ní doctor. bẹ́ẹ̀ ni àtàǹtí àgbà eré pé àǹtí àgbà ara wọn ti balẹ̀ gan. wọ́n ṣèṣe ìyá ọba gan ni. lọ́wọ́n Elédùmarè ó máa ṣàánú bàbá Erin ńlá o. ó dẹ̀ máa ṣàánú queen wa. gbogbo nǹkan tí queen wa bá fẹ́ ọlọ́run á ṣe fún wọn. ọlọ́run á múnú wọn dùn ní agbára ọlọ́run. gbogbo nǹkan tí ọlọ́run dẹ̀ ń ṣe dáadáa ni. dáradára lọ́lọ́run ṣe. ọlọ́run á dẹ̀ tún máa ṣe dáradára nínú ayé wọn ni.
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì. Máṣọ́lá ní orúkọ mi, kò yí padà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, a dẹ̀ ń sọ̀rọ̀ nípa royal gist. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sórí channel yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín, subscribe, nítorí pé tá bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ má gbàgbé kẹ́ follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé lórí Oore Ọ̀fẹ́ Gist TV a máa ṣe prize giveaway ní December 15. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.